والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. وعن حديث النبي محمد صلى الله عليه وآله وسلم في أما يرى níbi àti lọ ṣiṣẹ́ hajj nítorí pé ẹni tí ń bẹ láyé láàyè kò máa ń tó lè ṣẹlẹ̀ sùn lónìí ìbáyìí kò wà lálàáfíà lónìí ìbáyìí àṣírí rẹ̀ bò kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́dún tí ń bọ̀ ọmọ ó lè wà láyé kò má sí lálàáfíà ó lè wà lálàáfíà káṣírí rẹ̀ ọmọ bò débi pọ́ wàá rówó hajj ó rí yọ nínú owó rẹ̀ láti lọ ṣiṣẹ́ hajj lónìí tó gbádùn tó lówó láti ṣe òun náà ni ó yẹ kó o mójútó àti lọ ṣiṣẹ́ ọ̀ranyàn yìí àwọn olùmọ̀ nípa ṣé ọ̀ranyàn kíákíá ìní hajj tàbí ọ̀ranyàn tá a lè lọ lára wọ́n ní ọ̀rọ̀ oríṣi méjì àwọn kan sọ pé kíá ni o bàtí yẹn bá ti lówó rẹ̀ tàbí lówó rẹ̀ kó lọ sí hajj àwọn kan sì sọ pé rárá kìí ṣe ọ̀ranyàn kíákíá bàtí yẹn bá fẹ́ ló lè lọ ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù ni pé ọ̀ranyàn kíákíá ni pàápàá jùlọ pẹ̀lú hadith tó ní ẹ yára níbi àti lọ tètè ṣiṣẹ́ hajj torí pé ẹni tó wà lẹ́mìí ọmọ tó lè ṣẹlẹ̀ sùn lọ́la láti rí i pé owó tí wọ́n fi ń ṣiṣẹ́ hajj lọ́dọọdún láti ìgbà tó ní kálukú wá ti délé ayé iná ní lékún sí i báyà tó bá gbọ́dún yìí ni wọ́n fẹ́ lọ o lè máa wò ó pé tó bá pèsè ló ti lọ ni báyọ̀ bá sèèvù iye mílíọ̀nù báyìí tó bá gbé ìdúntà ọwọ́ bá ti lọ ni ọba tún sèèvù iye mílíọ̀nù báyìí tó bá gbọ́dún mẹ́wàá sẹ́yìn kọ́ ọba sèèvù iye mílíọ̀nù báyìí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn gbogbo hajj kan wọ 1 mílíọ̀nù bẹ́ẹ̀ ni ọdọọdún ní lékún sí èló làwọn ẹni tó ń lọ lẹ́sìn sàn èló làwọn ẹni tó fẹ́ lọ lọ́dún yìí sàn kí ni tó ọmọ tí ó tún dà lọ́dún tí ń bọ̀ eléyìí ló fà á tó fi jẹ́ pé ẹni tó bá gbọ́n láṣìírí rẹ̀ bá ti bò débẹ̀ ó ti síwájú gbogbo nǹkan mẹ́jọ já sí pé mo fẹ́ kọ́lé mo fẹ́ káàtì ó pàtàkì lọ́dọ̀ mi ju kí n lọ ṣiṣẹ́ hajj lọ ṣiṣẹ́ hajj yìí orígun kan ni nínú orígun ẹ̀sìn Islam eléyìí tó lu alábọ̀ wá lọ́rùn pípé ká ṣe lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé wa hajj sọ̀ràn yẹn lórí èèyàn lẹ́ẹ̀mejì gbogbo ètò ọba ṣe lẹ́yìn tó àkọ́kọ́ yẹn náfìlà tó bá sì kíyèsí láti pé owó yìí ó pọ̀ kò sì rọrùn kójọ kò rọrùn kójọ ẹni tó ti lọ rí ní kẹbi léèrè ẹ̀mí ló ń lọ sanwó yẹn díẹ̀díẹ̀ kó tó di kórè san pé kò rọrùn ó dẹ lómìn ó ti fẹ́ já ara rẹ̀ ń tà máa kó wọn lọ mọ́ owó ìpọ̀ wọ́n tún ní ká tún lọ san yìí báyìí mo ti fẹ́ rí gbogbo ẹ̀ náà ló ti ṣẹlẹ̀ Olúwa wa kádàrá pípọ̀ wá lè lọ wọ́n san mílíọ̀nù 8 láti lọ ṣiṣẹ́ hajj ìgbà tí ọwọ́ wo ara rẹ̀ owó mílíọ̀nù 8 ọwọ́ ń ṣe Allahu Akbar ṣépè mí náà mo ní tó mílíọ̀nù 8 láyé tí mò ń fi lọ ṣiṣẹ́ hajj owó ìpọ̀ ọ̀pọ̀ lóòótọ́ ṣùgbọ́n ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀san ńlá eléyìí tó gbà lọ́dọ̀ Allah tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyà lóòótọ́ àwọn owó náà tí wọ́n ní kí wọ́n máa san ó ti pọ̀ jù láti sẹ́ńbù tó fi tó bẹ́ẹ̀ kò yé wa iná rẹ̀ fi gbọ́ pọ̀ kánú àti wọ́n ní kí wọ́n máa mójútó ṣe hajj lẹ́sìn lásán ẹgbẹ́ yóò bìtìbìtì owó tó jí kó ṣé bówó táwọn ẹrú Ọlọ́hun san yìí náà ni
tó tiẹ̀ bẹ̀rù kéésì bí táǹtì ní kó máa mójútó kó ló ti jíwó tó ti kó lè níwọ náà kéésì bí táǹtì ní kó máa mójútó báwo ni wọ́n ti ṣe máa ṣe nǹkan tí àwọn ọmọdé kéékèèké ọmọ jẹ ló ń jẹ ló ń mójútó torí kó lè níwọ náà ibi tí wọ́n á kókó mójútó ọ̀rọ̀ ẹ̀sìn ló ti lọ jáde ó sì tún gbé bẹ́ẹ̀ tán ọmọ àfáà la mọ̀ ọ́ sí ó lè torí ẹ̀ àwọn owó yun bóyá àwọn ẹni tí ń ṣe àkóso wọn fi tí wọn kún lówó yìí fi ń ga gbọgbọ tó bá wọn torí tó bá di gbogbo ẹ̀kọ́ náà ẹni tó lọ ájì ọlọ ájì ajẹpọ lè burúkú pọ̀ náà àti mójútó sẹwọn ṣùgbọ́n tí wọ́n wò ní pé owó yìí pọ̀ lóòótọ́ 8 million naira is not a joke ó dáa tó bá wá san 8 million naira ọwọ́ tẹ bàálù torí káàró oko lẹ́lòmíì tó bá ti gun bàálù pé yes owó mi ṣiṣẹ́ báyìí ní ti ẹ̀rù pé gun bàálù rí láyé aró oko mọ́tò náà ò yàtọ̀ sí bàálù bàálù ò yàtọ̀ sí mọ́tò mọ́tò ò yàtọ̀ sọ́kọ̀ ojú omi ọkọ̀ ojú omi ò yàtọ̀ sí bàálù àníkóló ọtí ká máa sọ̀ lálàáfíà ìgbà tí wọ́n ti wá wọ bàálù wọ́n wá wò pé bí wọ́n fẹ́ bí wọ́n kọ èmi náà ti dà láàjì títa ní bá fẹ́ títa ní bá kọ̀ kọ́ mọ́ kankan nípasẹ̀ àjì tí ń gbé lọ òfò ní àbí èsòfò 8 million naira gbogbo ẹ̀ dànù la ilaha illallah wàhálà ìjàngbọ̀n ìpọ́njú lórí òfò mọ́ kankan nípa tó gbé ọ lọ ọkàn déta dé wọn àpòkọ rẹ gbẹrẹ fún bí wọn ti máa pè tẹ́lẹ̀ lọba yarí aláàjì ọmọ pàjọ gbàrà fọdún yìí ńbọlẹgùn bó wọn ní kó gùn karambà ní olódò bó wọn ní kẹgùn tọlọ kára rẹ lẹ́sẹ̀ fọra rẹ léegun síbi ká tọ́ ní kó gùn lára fún torí ẹ ṣe rí kí n mọ nígbà tí mo lọ ṣeun ọ pàtàkì jọ̀wọ́ lọ ní mélòó lọ́dọ̀ àwọn ọmọ kó wọn mọ tó lọ sí ọkàrí táwọn kan sáré lọ náà máa sáré olúwàgbà mi olúwàgbà mi olúwà kékinì tí n tí wọn ní kọ lọ sí àwọn kan wọn fi ẹ̀kẹ́ wọn fi ń gbó pákó lẹ̀kùn lọ náà máa lọ fi ẹ̀kẹ́ gbó pé àkókò mẹ́ta sì tí èpè àìmọ̀kan ló gbé lọ ájì owó burúkú tó ọ̀nà yìí kó kúkú dá sínú òwò rẹ ọmọ akówó rẹ sọ olódo ní ọmọ kankan ibi tá ti mà ní pé ní ìsìta bá ní kọ̀pọ̀lọpọ̀ sálọ àlàmbì yóò fèlè ok tí ẹ bá fèlè inú àlọ àlà tí ó pàṣẹ inú sọláàtì ọ̀pàṣẹ inú àlọ àlà ọ̀pàṣẹ inú sọláàtì ṣíṣe ájì ní ọ̀hún àrìsì ájì tó ẹgbẹ́ ẹ̀kan nígbèsè ayé ni sọláàtì tó jẹ́ ẹ̀márùn lójúmọ́ àlọ àlà téèyàn lè ṣe jù ẹ̀márùn lọ lójúmọ́ kan gbogbo ẹ̀kọ́ máa ṣe tí ájì náà wàá máa ṣe ọ̀pọ̀lọpọ̀ fowó jóná dànù wàláhì kò mọ kankan nípa tó gbé lọ kò sì fẹ́ dààmú kó fẹ́ mọ̀ nípa rẹ̀ kó wọn sá ti lọ kó wọn sá ti dé torí wọn ti ẹ̀ sùn lẹ́nu adúrú bẹ́ẹ̀ ṣe rówó yìí tí ọ̀yẹ́ kẹ́yìn náà ti lọ. ìsọnù lọ sáfù tó jàdù pé kí n máa tí mo lọ sẹ́wọ̀n kó sì yé mi yéké ju owó tí mo kó lẹ̀ lọ torí pé tí owó bá sọnù wàláhì ó sọnù gbé ni Mẹ́kà ò dàbí London Mẹ́kà kò dàbí Paris Mẹ́kà kò dàbí New York Mẹ́kà kò dàbí Dubai sẹ́rí gbogbo àwọn ìlú tí wọ́n dárúkọ àwọn yẹn máa ń lọ ọbẹ̀ ni láti lọ wo bó wọn ṣe kọ́lé bì bó nílùú wọn yìí ṣe dáa tó báyìí àwòjátọ́ lẹ́nu ni wọ́n lọ wò ń bẹ̀ pé èmi náà tiẹ̀ rí àwọn ìlú tó dáa púpọ̀ láyé rí Mẹ́kà kò dàbẹ̀ Mẹ́kà kò dàbẹ̀ wọn bá kó tẹ́lì kan gàgàràgà sí Mẹ́kà wọn bá ṣe títì kan tó lọ gbọ́rọ́ Mẹ́kà gbogbo ẹ̀ kò kàn wá Káàbà yìí ẹ̀sìn là ń lọ sí mbẹ̀ ẹ̀sìn tá à ń lọ sí mbẹ̀ ẹni tí ò bá mọ̀ ń pa rẹ̀ má lọ o má sunwó ná o má jọ̀wọ́ ná o ìyàwó rẹ̀ bùkátà owó òun ọmọ rẹ̀ bùkátà owó òun kò fi tọ́jú wọn nígbà tó bá tó mọ̀ nípa rẹ̀ nípa ọ̀gbọ̀n náà àwọn ẹni tó ti lọ rí Olúwa kó ṣe ájì wọn ní àtẹ́wọ́gbà àwọn ẹni tó ń palẹ̀ máa ti lọ Olúwa kó mú wọn lọ lálàáfíà kó mú wọn dé lálàáfíà àwọn ẹni tó ṣe wípé wọn ò tí ì rọ́nà rẹ̀ Olúwa Ẹlẹ́dàá kó lànà rẹ̀ kó wọn Olúwa Ẹlẹ́dàá kó ṣe ní rọrùn fáwọn náà láti lọ ẹni tó ti lọ rí Olúwa kó má ṣe lálọ́ ma subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.